Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè, mo sì kí gbogbo jàmáà náà lè ìsìnjàmbá káàkiri gbàgbà láyé. Wọ́n sẹ́ndì fídíò kan sí mi, ó sì bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tẹ́lá wa mùsùlùmí sẹ́yìn, honestly a máa ní sùúrù ńlẹ̀ Yorùbá rẹpẹtẹ o. Bàbá kan jáde ó ń sọ wípé Quran náà fi tẹ̀lé Ṣakí asin kò ó fọ́nì sí mi afọ́nì gan pé wọ́n rí tírà kan mọ́rígun mẹ́rẹ̀ ní Ṣakí àwọn ẹ̀sẹ̀ wàá rí kan karùn-ún síbẹ̀ àwa ní ogun òní wọ̀lú yìí. Ẹjọ́ kí ló bí Ṣakí gan? Ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ kí ló bí? Ṣebí jagunjagun ni. Kí ló tán pé Ṣakí tán kí Ṣakí ní Ṣakí ògbó ọ̀rọ̀ kí n àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá? Kí ni ìdí tán kí Ṣakí bẹ́ẹ̀? Kẹ́nìkan wá wò sùnsùn ní dispensation tá a wà yìí àgbàlagbà for that matter kẹ́ẹ̀dẹ̀ máa fi ẹnu pa àwọn kan náà wà wá Allahu Akbar. Ẹ ti mú gbó àwọn tó ń ṣe Allahu Akbar yẹn ti mú gbó. Ẹ̀yin ní bàbá wa ẹ gbọ́dọ̀ pàtàkì tàn nílẹ̀ Yorùbá. Ìtàn tí ò bá yé yẹn lọ wà tẹ́ ẹ lè pa ìtàn lẹ̀ Yorùbá rẹ̀. Yorùbá ò mọ tí ń jẹ́ Kùránì nígbà kankan rí, nígbà wáṣẹ àmọ́ tí jẹ́ bẹ́ẹ̀. Àná ti jẹ́ káwọn yẹn fẹ́ máa rí ẹ̀sìn gẹ́gẹ́ bí scam, because gbogbo ẹni tẹ́ bá fẹ́ kó lẹ́rú láyé ẹ gbọ́dọ̀ gba èdè ẹ̀, ẹ gbọ́dọ̀ pa ìtàn ẹ̀ rẹ́, ẹ sì pàtàn wa rẹ́ fún torí Ọlọ́run. Ọmọ lágbára o, ọmọ lágbára o. Tíbi tó di dandan ká dá sí gbogbo nǹkan ni. Tí dandan gbọ́dọ̀ dá sí gbogbo ọ̀rọ̀. Torí kò yé mi. Any small thing ẹ ti wá bẹ ti bọ́ta ẹ jọjọ Ọlọ́run kí ni gbogbo eléyìí náà? Ìtàn tẹ́ ẹ̀ mọ kankan pa ẹ̀. Kí ni èjì bàbá yẹn? Kí ni èjì Ṣakí? Ẹ yọ èjì bàbá yẹn kó nu èjì Ṣakí ẹ rí thousands of years nílẹ̀ tó mọ̀ pé bàbá tó bí bàbá yẹn kò mọ̀ tán Ṣakí. Ẹ wá ń sọ̀rọ̀ pé ọ̀kẹ́rẹ́ àwọn tí káwọ́ méjì sókè ni wọ́n ń jọba nílẹ̀ Ṣakí. Kí ló tán pé Ṣakí nílé Ògún nígbà Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá? Níbo ni ìtàn Ṣakí ti papọ̀ mọ́ ìtàn Lárúbáwá? Ọlágbára o Ọlọ́run kó là wá ń bẹ Ọlọ́run kó là wá ń bẹ. Wọ́n pé tó bá yá ilẹ̀ yẹn máa take shape, because a ti rí ó ti fi hàn pé àwọn ibi tí wọ́n ń lọ lórí ilẹ̀ Yorùbá ó ti fi hàn jù wípé Yorùbá gangan ni tájẹ̀tì àwọn èèyàn. Ẹ sì níbẹ̀ ẹ lè sọ sí ìlú rẹ̀, kò sẹ́ni tó lè gbalẹ̀ Yorùbá lọ́wọ́ Yorùbá. Ẹ jẹ́ kí yẹn yé wa. And again ẹ̀yin tá à ń bi lẹ́nìí ẹ ti stop kẹ́ máa búlé àwọn èèyàn. Kẹ́pẹ́ ní súnmọ́ tí ẹ máa búlé àwọn èèyàn. Mo rí fídíò kan tí lóòótọ́ kò kan mi ò kí ń dá sí, ṣùgbọ́n ìyẹn máa jẹ́ mo kàn fẹ́ fi ṣe ẹ̀kọ́ fún gbogbo wa ni. Nígbà tí èèyàn kọ̀wé tó defame character èèyàn, do you know what is called defamation of character? Ọmọ 50 something years ó accuse bàbá 90 something years mo ló ba judiciary jẹ́ mọ tán bá wí kéèyàn kọ ìwé kò tiẹ̀ tún sọ anything tán bá kọ sínú ìwé ó tinted image ẹni yẹn for unborn generation ni. Àwọn kan dẹ̀ wà á tún sọ pé ó ní right pé freedom of speech. Ẹjọ́ ló ní kẹ́ defame character nìkan. Tó yẹ pé bàbá tiẹ̀ náà bá ṣe irú ẹ̀ sí wo gbà. Ẹ ronú náà. Kọ́kí tí bá ti lọ lórí fẹ́ bá ti face up, and those people are the people tí wọ́n lose out nígbà election. They fail woefully. They should go and kill. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ẹ máa kọ́ ẹ máa ságbá lọ́gbẹ́ sáwo lọ́gbẹ́. Nítorí kí nítorí pé fẹ́ jẹun.
anyway kó máa fèsì ẹ̀ ń bẹ̀ torí mo rí kan náà torí páwọn èèyàn ti ń tẹ̀lé and you can come out boldly and say baba 90 something ó lè máa follow irú case yẹn up ó sọ pé nígbà tó how he use his youth ó ní ti ń ta do you know what it takes èyí tí wọ́n kọ sílẹ̀ fún wa tán ṣàkọọ́lẹ̀ fún wa là yanjú tá à yanjú láti ìjọ yìí anything tán bá mo sọ fún mi mo ní ìtọ́ àwọn tó yára pààyàn jù láyé pé ẹni tó pààyàn púpọ̀ jù lẹ́ni tó ṣàkọọ́lẹ̀ nǹkan wọ́n pa brain unborn generation ni generation mi tí wọ́n àti ìbí rárá wọ́n ti pa brain ẹ̀ kalẹ̀ látara nǹkan tán kọ sílẹ̀ ẹ mọye generation tí ó kà ẹ wá ní kó máa even wọ́n gbọ́dọ̀ wí tẹ́rí ẹ máa rí ibi tó máa hẹ́ǹ sí àbẹ́ ẹ̀ mọ̀ pé kankan ṣàkọọ́lẹ̀ nǹkan fi ba orúkọ èèyàn jẹ ni ṣebí ìtàn òsì tán kọ kalẹ̀ ńlẹ̀ Yorùbá là ń tìrìtì láti ìjọ tí ò kúrò ńlẹ̀ yìí táwọn kan sì ń ka tán sì gbogbo bẹ́ẹ̀ lórí ẹ wo bó ṣe defame character gbogbo àwọn baba ńlá baba wa ẹ lójú ayé èèyàn ẹ wá ní kó má follow ẹ up no kudos to the man ẹ pè mí ni o a ò ní lọ lọ́fẹ̀ẹ́ ibi tó evidence tó ní you prove it beyond reasonable doubt it's as simple as that ọlọ́run kò dúró tí wàá kó má kájú àná ẹ̀ kúrò lára mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ̀ ń comment lórí fídíò wa ní mọ́nira ẹ̀sìn mo dúpẹ́ ọ̀dà.